A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìpele àkọ́kọ́ 27 mílíọ̀nù lítà epo àwọn olókoòwò ti gúnlẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà. Èyí yóò mú òpin bá gulegule iléeṣẹ́ NNPCL. Àgbá tí ó yẹ kí ó dé láti ọ̀sẹ̀ tí ó kọjá, ṣùgbọ́n wọ́n ní ojú ọjọ́ fa ìdádúró rẹ̀ sí agbami ìlú Lomé ni ó ti dé sí Ìjẹ̀gùn Ẹ̀gbá ní àná Ọjọ́rú, ní èyí tí yóò mú òpin bá àyọkúrò ìrànwọ́ epo Ààrẹ Bọ́lá Tinubu. Síwájú àkókò yìí ni iléeṣẹ́ NNPCL ti ń jẹ ìgbáládùn ànìkànjọpọ́n tí a mọ̀ sí monopoly ọjà epo fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Àwọn nìkan ni wọ́n ń dákó epo wọ orílẹ̀-èdè tí wọ́n sì ń tà á ní oye tí ó wù wọ́n. Ọ̀kan lára àwọn olókoòwò epo tí í ṣe aláṣẹ Imadep Energy, Adébọ̀wálé Olújìmí, sọ wípé kíkó epo wọlé kò lè tán ìṣòro, ṣùgbọ́n ṣíṣe àtúnṣe ibi ìfọpo ní ọ̀nà tí ó tọ́. Ó ní epo nílò ọ̀pọ̀lọpọ̀ owó dọ́là láti fi rà á wá sí orílẹ̀-èdè, ṣùgbọ́n ṣíṣe àtúnṣe ìfọpo wa ni yóò mú ìrọ̀rùn bá ìṣòro epo. Ó ní báyìí tí ìjọba ti yọ ọwọ́ ìlànà ìṣàkóso wọn kúrò nínú ọ̀rọ̀ epo, owó epo yóò wálẹ̀ nítorí oníkálukú yóò tà á ní oye tí ó bá wù ú. Látàrí ọ̀pọ̀ ìdíje ọjà competition, ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn kùdìẹ̀kudiẹ kan yóò wáyé, síbẹ̀ dídùn lọ́sàn ó so. Bákan náà ni akọ̀wé gbogboògbò fún National Union of Petroleum and Natural Gas Workers, Afọlábí Ọláwálé, náà sọ wípé ṣíṣe àtúnṣe ibi ìfọpo wa ní ọ̀nà àbáyọ. Ní ìkẹyìn, wọ́n gba àwọn alágbàtà epo ní ìmọ̀ràn láti tà á ní owó tí ó rọjú fún àwọn oníbàárà, kí wọ́n sì wọ́n epo kún dáadáa fún wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adájọ́ Binta Nyako ti Ilé-ẹjọ́ Gíga ti fi òǹtẹ̀ lu ìbéèrè olórí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu wípé kí wọ́n fún un láàyè láti rí dókítà tí ó wù ú pẹ̀lú bí ó ti wà ní àkàtà àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. Ilé-ẹjọ́ ní Kanu ní àǹfààní sí dókítà tí ó bá wù ú, ṣùgbọ́n òun ni yóò san owó iṣẹ́ dókítà rẹ̀. Kanu nínú ìpẹ̀jọ́ tí àwọn agbẹjọ́rò rẹ̀ tí Mike Ozekhome pè ni wọ́n ti rọ ilé-ẹjọ́ láti kànńpá fún àjọ aláàbò kí wọ́n fún un ní ààyè àti rí oníṣègùn òyìnbó rẹ̀. Lẹ́yìn èyí ni ilé-ẹjọ́ sọ wípé Kanu ní ẹ̀tọ́ sí àṣírí ètò àyẹ̀wò ìlera rẹ̀, kí ẹnikẹ́ni má dá a lọ́wọ́ kọ́ lórí èyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àwọn gómìnà láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti sọ wípé àwọn wà ní ìpele tí ó gbẹ̀yìn ìgbáradì wọn fún ìpèsè ohun amáyédẹrùn láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ tí yóò mú ìdẹ̀rùn bá ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. Alága fún àjọ àwọn gómìnà tí í ṣe gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma ló sọ eléyìí lẹ́yìn ìpàdé pàtàkì àwọn gómìnà tí ó wáyé ní ìlú Àbújá. Bákan náà ni ó sọ wípé lẹ́yìn àgbéyẹ̀wò lẹ́tà ìkọ̀wé fipò sílẹ̀ alága àtijọ́ fún ẹgbẹ́ òṣèlú APC, Sínátọ̀ Abdullahi Adamu, àti akọ̀wé ẹgbẹ́, Sínátọ̀ Iyọlá Omiṣore, àwọn ṣàkíyèsí wípé ìgbésẹ̀ àwọn adarí méjèèjì yìí jẹ́ àtọkànwá. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé, alága àwọn gómìnà gbà wípé ṣíṣe àyọkúrò ìrànwọ́ epo ti mú kí àpò ìjọba kún sí i, tí wọn yóò ṣe àpapín rẹ̀ láàrin ìjọba àpapọ̀, ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀. Ó ní pẹ̀lú ìpàdé ìṣirò ìjọba tí ó ń bọ̀ lọ́nà, Federation Account Meeting, àwọn tí ń gbé ìgbésẹ̀ tí yóò mú kí owó tí ó wọlé látàrí àyọkúrò ìrànwọ́ epo jẹ́ èyí tí yóò ṣe àǹfààní fún ará ìlú, tí inú ará ìlú yóò dùn, tí ààbò yóò sì wà fún ọrọ̀ ajé ilé wa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọ̀dọ́bìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Chinyere Awuda ni wọ́n ti nà pa sí ilé ìtura kan tí wọn kò fẹ́ dárúkọ rẹ̀ ní ìlú Awka, ìpínlẹ̀ Anambra. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé
olóògbé tí ó wá láti abúlé Nnobi, ìjọba ìbílẹ̀ Gúúsù Idemili ní ìpínlẹ̀ Anambra, ni wọ́n bá òkú rẹ̀ nínú omi ìgbafẹ́ swimming pool ní ilé ìtura tí wọ́n jù ú sí. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, wọ́n ní wàhálà bẹ́ sílẹ̀ nígbà tí wọ́n ká olóògbé náà níbi tí ó ti ń ṣa owó tí wọ́n ná fún ọlọ́jọ́ ìbí kan níbi ayẹyẹ tí ó wáyé nínú ilé ìtura. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn kàn án wípé ó mú odidi owó tí wọ́n gbé sí ẹ̀gbẹ́ kan. Èyí ló jẹ́ kí wọ́n dáwọ́ jọ lù ú. Wọ́n ní gbogbo ìgbìyànjú àwọn èrò ilé ìtura láti gbà á kalẹ̀ ni ó já sí pàbó. Lẹ́yìn náà ni wọ́n wọ́ ọ síta tí wọ́n sì ju òkú rẹ̀ sínú omi ìgbafẹ́. Agbẹnusọ fún ọlọ́pàá ìpínlẹ̀ Tochukwu Ikenga fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Ó ní ọwọ́ ti ba ọlọ́jọ́ ìbí pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ 3. Àwọn wọ̀nyí yóò ran ọlọ́pàá lọ́wọ́ nínú ìwádìí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Abo kìnìún kan ni a gbọ́ wípé ó ń rìn káàkiri agbègbè Berlin, orílẹ̀-èdè Jámánì. Àwọn aláṣẹ ti dá àwọn ọdẹ ọkọ̀ òfurufú pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé láti fi ṣe àwárí abo kìnìún ọ̀hún, nígbà tí wọ́n kìlọ̀ fún àwọn ará ìlú kí wọ́n rìn jìnnà sí agbègbè igbó àti àwọn òbí láti tọ́jú ọmọ wọn pamọ́ sínú ilé. Ó lé ní 30 ọkọ̀ ìpàráàro tí wọ́n dà síta lẹ́yìn tí wọ́n gba ìpè pàjáwìrì ní òru. Iléeṣẹ́ ìròyìn Sky ṣe àfihàn wípé àwọn ará ìlú ṣe àfisùn wípé wọ́n ṣe àkíyèsí ẹranko igbó kan tí ó ń rìn káàkiri ìlú tí wọ́n sì fi àkàálẹ̀ fídíò rẹ̀ ránṣẹ́. Agbẹnusọ ọlọ́pàá Daniel Kep sọ wípé àwọn ọkùnrin 2 ni wọ́n ṣe àkàálẹ̀ fídíò tí ó ṣe àfihàn wípé ó ṣeé ṣe kí ó ṣe abo kìnìún. Àwọn ọlọ́pàá ti wá lo olúgbòhùn láti fi kéde káàkiri kí àwọn ará ìlú ṣọ́ra kí wọ́n sì tọ́jú ohun ọ̀sìn wọn. Bákan náà ni wọ́n dá àwọn ọlọ́pàá pẹ̀lú ọkọ̀ ayẹta àti ìhámọ́ra ogun síta láti dáàbò bo àwọn ará ìlú. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹnikẹ́ni kò ṣe àfisùn wípé ẹranko kankan sọnù nínú ọgbà ẹranko, wọ́n ní ó ṣeé ṣe kí ó jẹ́ wípé ó bọ́ lọ́wọ́ ẹni tí ó ń sìn ín ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.